ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ kóòtù òjíire ẹ má jẹ́ ká lọ gba voters card Nàìjíríà o ẹ má jẹ́ ká lọ gba voters card Nàìjíríà o tá a bá fẹ́ ká gbégbé àlàáfíà tá a bá ń wá ìgbé ìrọ̀rùn lórílẹ̀‐èdè bàbá wa voters card Yorùbá nation òun ni ẹ jẹ́ ká lọ gbà Yorùbá nation ló lè ṣe o Yorùbá nation ló lè ṣe kò sí nǹkan tó ń pè ní one Nàìjíríà o gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ tá a jọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká dìde ká jọ jà fún self determination mo lérò pé ojú wa ti là bí àti mọ tó ń lọ báyìí mo lérò pé ojú wa ti là àti mọ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kò ní ìka ẹ̀jẹ̀ tó máa túfọ̀ ajá mọ́ o ohun tó ń lọ àti ohun tó ń ṣẹlẹ̀ mo lérò pé gbogbo ẹ̀ náà lẹ ti ń rí gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ lọ́kùnrin tá a jẹ́ ọ̀dọ́ lóbìnrin ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká dìde ẹ má jẹ́ kí wọ́n gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa ẹ má jẹ́ ká fún àwọn ajogun láàyè ó lé wa kúrò lórí ilẹ̀ wa àwọn baba ńlá wa tí wọ́n sọ̀ wá kalẹ̀ tí wọ́n bí wa kalẹ̀ wọn ò dúró báyìí o àsìkò wọn àwọn Fúlàní wọn èé pa wọ́n báyìí o lásìkò tiwọn wọn ò aláwọ̀ Fúlàní kọ́ máa pa wọ́n nípakúpa báyìí o àwọn lásìkò tàwa àwọn ọ̀dọ́ ẹ wò báwọn Fúlàní ṣe ń pa wá ẹ wò bó ti ń jí wá gbé kí ló dé kí ló ń dé ṣé dandan ni bó láti máa bára wa gbé ká tún máa fara wa nítan ya kí ló dé àwọn babalá wa lásìkò tiwọn mo tún sọ wọn ò bí Fúlàní kan dáa tí ó pa wá bó ṣe ń pa wá nísìnyí àmọ́ wọ́n ń sọ wípé ọ̀làjú wọ́n tún wá fi ẹ̀sìn sí ẹ̀sìn tí wọ́n fi sí òun ló sún wa débi dáadé yìí o àbí tẹ́ẹ̀gì Gúnmi ni ẹgbọ́n tí Gúnmi sọ abẹ́ẹ̀rí ni Gúnmi tó jẹ́ pé òun ni agbódegbà àwọn agbésùnmọ̀mí òun sọ wípé ọlá pé wọn ò rí léèwé lọ ni ọlá pé wọn ò wáṣẹ́ fún wọn ní òun ló fà á tí wọ́n fi ń jíyàn gbé ẹ̀gbọ́ ṣé bó ṣe rí nìyẹn ṣá ṣé bó ṣe rí nìyẹn èèyàn mi tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi ó sọ títí pé tíjọba Amẹ́ríkà kọ́mọ̀ wá torí kékeré tí ìjọba Amẹ́ríkà ọmọ wà torí pé ọmọ ìyá ẹ̀ ni àwọn bandits tí ń pa wá tí ń jí wá gbé ọmọ ìyá wọn ni Gúnmi kò fẹ́ kán fọwọ́ kàn wọ́n àmọ́ bó ṣe ń pa àwa yìí àwa kì í ṣe ọmọ ìyá ẹ̀ àwa kì í ṣe ìyẹn bí wọ́n ṣe ń pa àwa lórí Nàìjíríà inú rẹ̀ dùn sí i dájúdájú ìjà jihad ni wọ́n ń jà àbí ẹ̀kọ́ ni torí àwọn ìpínlẹ̀ ìsìn lọ́jọ́ ọmọ ìyá ẹ̀ ní ìsìn tó wá fẹ́ pààyàn Allah Akbar ni wọ́n sọ tí wọ́n bá sọ Allah Akbar òun lè pa yín tán ó dìgbà tó bá sọ Allah Akbar tán kí wọ́n tó pa á tó yẹ kó rí bẹ́ẹ̀ tí bá ti máa bá lọ nìyí ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin dádì mi àtẹ̀yin mọ́mì mi ẹ̀yin sisters mi àtẹ̀yin brothers mi
ẹ má jẹ́ ká jókòó tẹ̀tẹ̀rẹ̀ mọ́. Ogun ti wọlé wá o, ogun Fúlàní ti wọlé o, wọ́n ti sọ̀rọ̀ àdí gbogbo ilẹ̀ Yorùbá o. Ẹ jẹ́ ká lọ máa dira. Kùránì ò lè dáàbò bò wá o, bẹ́ẹ̀ ni Bíbélì ò lè dáàbò bò wá o. Nǹkan tá à bàbá ńlá wa tó jẹ́ nǹkan ìbílẹ̀ gangan, ẹ má jẹ́ ká kọ̀yìn sí i. Ẹ má jẹ́ ká kọ̀yìn sí i, kì í ṣe àrámù lórí ilẹ̀ Yorùbá. Tó o bá ṣàwo àrámù ni gbogbo yẹn, ó fi ń dẹ́rù bà wá ni, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Tí Elédùmarè tó dá wa tí ó bá fẹ́ ká lò ó, kò ní fún wa, kò sì ní dáa. Ẹgbẹ́ bá ti mọ̀ gbogbo nǹkan tó lóun dá dáradára ní, kí ló wá dé? Ọlọ́run fún wa nìkan láti yí pé a fi dáàbò bo ara wa. Tó pé àwọn àti wá gba ẹ̀sìn ní ìsìn, àwọn kan wá ń parọ́ fún wa pé tá a bá sí gbẹ́rẹ́ àrámù ni. Allah ò fẹ́ bẹ́ẹ̀. Bá a bá sóńdè àrámù ni, Allah ò fẹ́ bẹ́ẹ̀. Kí ló kan àwa pẹ̀lú àrámù? Ṣé àwa jẹ́ràn Lárúbáwá ni? Àbá jẹ́ràn Ísírẹ́lì? Táwa jẹ́ràn Lárúbáwá ni àbá jẹ́ràn Ísírẹ́lì? Ọmọ Yorùbá ni wá náà, ọmọ káàárọ̀ oòjíire. Olódùmarè tó dá wa, ó fún wa ní àṣà àti ìṣe wa bá ti máa ṣe gbà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ọlọ́run fún wa náà, ó ti fún wa ní àṣà àti ìṣe tiwa, bẹ́ẹ̀ náà ni ló fún àwọn Ìgbò ní àṣà àti ìṣe tàwọn náà, ló fún àwọn Haúsá ní àṣà àti ìṣe wọn, ó fún àwọn Ísírẹ́lì ní àṣà àti ìṣe wọn, bẹ́ẹ̀ náà ló fún àwọn Lárúbáwá ní àṣà àti ìṣe wọn. Kí ló wá dé táwa gbé ìran oníran á gbélé ìran tiwa lórí? Á wá sọ pé ìran Yorùbá táwa tàǹpẹ̀ra wa àdá, Ọlọ́run nífẹ̀ẹ́ wa lórí pa ń ṣe bọ ìran oníran tó yẹ pé àṣà àti ìṣe wọn ni wọ́n ń ṣe, tí wọ́n pè lẹ́sìn. Òun ló wá dá tó yẹ kó rí bẹ́ẹ̀. Ọjọ́ wo la fẹ́ ronú dá? Ọjọ́ la fẹ́ ṣe yẹn dá? Ẹ jẹ́ ká stop ẹ̀. Òun ló ń dá wa láàmú lórílẹ̀ Nàìjíríà àti ilẹ̀ Yorùbá. Ọjọ́ tí a bá ti lè dánú rò, tá a tẹ̀lé ìwé tí wọ́n gbé kalẹ̀ nílànà ẹ̀sìn, tá a bá tẹ̀lé tẹ́gbà wa kan wà là ń dánú wá rò, ọjọ́ yẹn la bọ́ nínú oko ẹrú ẹ̀sìn o. Ọjọ́ yẹn la bọ́ nínú oko ẹrú ẹ̀sìn, bondage. Ọmọ Yorùbá, ẹ̀yin náà wo àtàwọn pípọ̀ yẹn ń dà, ẹ wo àti wọ́n ń dá. Wọ́n wọnú ṣọ́ọ̀ṣì, wọ́n pa àwọn èèyàn, wọ́n pa àwọn èèyàn lọ. Wọ́n wọlé ìwé, wọ́n pa àwọn èèyàn, wọ́n pa àwọn èèyàn lọ. Lórúkọ Allahu Akbar náà ni o. Ìjọba Nàìjíríà sì rí wọn, ọmọ mi tó lè wá wọn sí. Àmọ́ láìpẹ́ Gúnmi support wọn. Ìjọba Nàìjíríà òun náà kò fẹ́ fọwọ́ kàn wọ́n, wọ́n pẹ́pẹ́ wọn. Tí ó bá rí bẹ́ẹ̀ ni, nígbà tí tá a pariwo síta pé wọ́n jí àwọn 38 people nínú ṣọ́ọ̀ṣì ní Kwara, ní Èrúkú. Àwọn 38 wọ́n jí wọn gbé. Ìjọba wa contact wọn, contact àwọn bandit tí ń jí dá wa láàmú lórí Nàìjíríà. Abẹ́ ìgbẹ́jọ èjò bá Nàìjíríà náà wọ́n nú o. Làbí sọ pé ìlú ìṣẹ́, ìlú Nàìjíríà yẹn ṣẹ́, àwọn ọmọ kóòtù òjíire àní bá ń lọ́wọ́ sí wà Nàìjíríà mọ́. Ká dájú gẹ́gẹ́ ló pè wá, òun ló fún wa ní ìfọ̀kànbalẹ̀. Ẹ lọ gbà àwọn ọmọ 38, ẹ lọ gbà wọ́n lẹ̀,
ẹ wá lè pa àwọn bandit yẹn, àwọn kidnapper yẹn lè pa wọ́n, kẹ́ ẹ condemn wọn kí wọ́n ò tún gbérí mọ́ nígbà tí a ti gba àwọn ọmọ 38 yẹn kalẹ̀. Àìmọ́ pa wọ́n òun ló tún fà á tí wọ́n tún padà wá jáde lánàá 24 again, wọ́n ti lọ kidnap àwọn ẹlòmíì. Àwọn tí wọ́n wá kidnap yìí ó tún wá pọ̀ ju àwọn tó kidnap tẹ́lẹ̀ lọ. Ẹ gbà wọ́n lẹ̀, wọ́n tún fi mí rọ́pò. Àwọn tó wá jí gbé nìyí olóyún wà nù wọn. Tẹ́ ẹ ti rí, ẹ wá sọ pé èjò Nàìjíríà kò lọ́wọ́ nú bí àwọn bíbí yẹn ti ń jí wa gbé bó ṣe ń pa wá. Ẹ yé fún wa mọ́, ẹ yé tàn wá mọ́. Bèbí ti ṣẹ́jú, ojú wa ti là. Àánú gbogbo ọmọ Yorùbá táàdì ìsọpọ̀tù wà Nàìjíríà nìkan ṣe mí ní dùn mí. So èmi ò tún nǹkan tẹ̀ tí wọ́n wà Nàìjíríà tẹ́ ń pariwo. Èmi ò tún rí nǹkan tẹ́ ń rí inú wà Nàìjíríà tẹ́ ń pariwo. Kí ló dé? Kí ló tí ẹ̀ lè jí ká fi ìmọ̀ ṣọ̀kan láàrin ara wa, ká rí wípé ajá fómìnira ti wá gangan, kí Ìgbò ọmọ lọ́nlọ́ ẹ̀, kí Yorùbá náà dá dúró rẹ́bù orílẹ̀-èdè, káwọn Haúsá àbí Fúlàní bó bá ṣe wọ̀ kó ṣe tí wọ́n gbà, káwọn náà lọ mọ́ dá dúró, kó ní kálukú kó wá mójútó ìlú ẹ̀. Ìyẹn ọba dáa, ìyẹn ọba dáa. Gbogbo ọmọ Yorùbá tẹ́yìn sọ pé Tinubu ló lè ṣe, Olódùde ló lè ṣe, òun ni ẹgbẹ́ kínní fún, òun ló kàn. Nígbà tó ti wá gbé fún ní ìsìn tó ti wá kàn ní ìsìn, ẹ bá wa tọ́ka sí nǹkan tó ti ṣe o. Ẹ bá wa tọ́ka sí àrà tó ti dá o. Lójú ẹ̀ ni ogun ìjínigbé tó wá pọ̀ sí. Lójú ẹ̀ ni ìpànìyàn tó wá pọ̀ sí. Àsìkò Jonathan nípa ni ajínigbé ti bẹ̀rẹ̀. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Jonathan kò ń bẹ̀. Nǹkan tẹ́ ẹ rí nínú ìjọba Jonathan tí gbóyìn fi àti Tinubu àti Buhari àtàtìkù everybody wọ́n gádà láti rí pé àwọn lé Jonathan kò ń lórí oyè. Nígbà tí Buhari wá dé bẹ́ẹ̀, ilé ọmọdékùn ìmọ̀tún peléke sí mọ́ ni. Tí Buhari fi lo ọdún 8 pákó, ó lo ọdún 8 pákó. Ìdún peléke sí ni o, ìdún peléke sí ni. Nígbà tó torí èmi ló kàn, òun náà sọ tiẹ̀ náà pé ká fọkàn balẹ̀, ẹ lọ fọkàn balẹ̀, ẹ bá gbé epo pamọ́, kẹ ẹ gbówó pamọ́, a máa dìbò, a máa wọlé. Àwọn ọmọ Yorùbá ti pariwo pé ọba tí omi tẹ́ ń lọ yìí ẹ mọ̀ ní ìjọba yìí ṣe. Àwọn kàbá mọ̀ tí àwọn onímọ̀ ń darí ìjọba Nàìjíríà ẹ mọ̀ ní rí ṣe. Ó dàgùn láṣẹ ọ̀rọ̀ wa, ọjọ́ wa di ajá ní ń gbó, ọ̀ṣọ́ wa di ajá ló ń gbó. Ohun táwa ti rè àwọn àdúgbò bá ní ibò lè jìyàn kan, kò lè ìjọba ẹ̀sìn, kò lè ìjọba ṣe láéláé, kò lè rí ṣe láéláé. Ẹ wá wò nígbà tó wá débẹ̀ ń ṣe wá wò àti ó ti ń dá tó wá ìjọba ṣe nísìn, ṣé ó rí ìjọba ẹ̀ ṣe nísìn. Inú àwọn ọmọ Yorùbá kan tún pé ìbà tó débẹ̀ ìbò títí Yorùbá òde rí, ó gbé ìbà síbẹ̀, ìgbà ó sì gbá ó ṣàwó, ó jẹ́ ẹ̀kọ́ sì yẹn fún wa tí ìlà fẹ́ jẹ ni àbí tí aró tu ọmọ Yorùbá nínú ìjọba ẹ̀. Tí ó fi hàn sípò la fẹ́ jẹ ni àwọn tó wá fi sípò ní ìsìn àrà ọ̀nà wa dá fún wa o. Olórí sọ́jà tó fi sípò nígbà tó ń pa wá tó ń jí wá gbé ìgbésẹ̀ òun ló gbé. Olórí kọ́sítọ́ọ̀mù tó jọmọ Yorùbá tó fi sípò, bọ́dà ó sì wà ní títì o, wọn ò dì sí fún wa o. Bọ́dà ṣe ó sì wà ní títì, wọn ò tí ì sí fún wa.
olórí immigration tó jẹ́ ọmọ Yorùbá tó fi síbẹ̀ ara ọlọ́dá jẹ́ ká bèèrè wa léèrè ọmọ Yorùbá ẹ jẹ́ ká bèèrè wa léèrè kí ló wá ń dùn wá nínú kí ló ń dùn wá nínú gan lórí pé bàbá Tinubu wà lórí oyè ó ní Nàìjíríà president kó ìjọmọ Yorùbá kí ni ìwúrí wa lọ́dọ̀ ẹ̀ kí ni ìdùnnú wa lọ́dọ̀ ẹ̀ ara owó ní bàbá Tinubu dá fún wa tẹ́yìn kan fi wá ń pawó pé kán lọ gba voters card kí wọ́n dìbò fún wa Nàìjíríà abẹ́ẹ̀rí wọ́n lọ gba voters card kí wọ́n dìbò fún wa Nàìjíríà ẹ̀yin sọ pé ẹ̀ ń jà fún òmìnira Yorùbá ẹ̀yin sọ pé ẹ̀ ń jà fún self determination kí ló dé ẹ wá sọ wáyé ní òjẹ́lé egúngún ẹ stop ẹ̀ Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ẹ má sọ wáyé di Ọ̀sáká Òṣókó ẹ má sọ ayé di Ọ̀sáká Òṣókó ibi tó wá fẹ́ dójú ni kẹ́ ẹ dúró sí ẹ má gbàbọ̀dé fáwọn ọmọ Yorùbá ẹ yé gbàbọ̀dé fáwọn ọmọ Yorùbá mọ́ ẹ̀yin yẹn wá ẹ̀yin dáàdì wa àtẹ̀yin mọ́mì wa tẹ́ ẹ jọmọ Yorùbá tẹ́ ẹ tó wù yín láti kú ní oko ẹrú tá a wà yìí oko ẹrú bó dé ń jí wa gbé oko ẹrú bó dé ń pa wá oko ẹrú báwọn olóṣèlú ìbò ní èsì wá ní tìbásíbò ẹ má lọ gba voters card fún wa Nàìjíríà o ẹ má lọ gba voters card fún wa Nàìjíríà o èmi ò bá bẹ̀yìn bàwọ̀ yìí tí ẹ bá lè fẹ́ gba voters card Yorùbá nation ní kẹ́ ẹ gba voters card yín fún o Yorùbá nation òun ni kẹ́ ẹ gba voters card yín fún òun ni kẹ́ ẹ tẹ̀ka fún o Yorùbá nation ló lè ṣe o òun ló lè kó wa kó nu mẹ́sì tá a wà yìí o wá Nàìjíríà di expire láti 2014 o wá Nàìjíríà ó di expire láti 2014 kò sí kankan wá Nàìjíríà mọ́ kò sí kankan wá Nàìjíríà mọ́ ẹ mọ̀ yẹ káwọn èèyàn dìísí fún yín ẹ mọ̀ yẹ káwọn èèyàn tán yín ẹ mọ̀ yẹ káwọn èèyàn tán yín àwọn tó ń sọ pé kẹ́ gba voters card wọ́n ti jẹ dòdò ní o wọ́n á fẹ́ forí àwọn ọmọ Yorùbá gba owó lọ́wọ́ Nàìjíríà wọn ò sì mọ̀ pé Ọlọ́run fún wa nímọ̀ àti òye ní làákàyè gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe àbòsí fún mẹ́tì iṣẹ́ àṣírí ò ní bò gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe àbòsí fún mẹ́tì tí ń fà wá sẹ́yìn tí ò yẹ ká lè débi tá à ń lọ ṣẹ́ àṣírí àwọn èèyàn bẹ́ẹ̀ ò ní bò ṣẹ́ Elédùmarè Ọlọ́run bá tú wọn láṣìírí Ọlọ́run mọ tú wọn láṣìírí ṣẹ́ kò sí bó ṣe gbà àṣírí wọn ò ní bò àṣírí wọn máa tú náà ni láti Èdùmàrè láti àwọn àgbàlagbà tí wọ́n ti náwó tó ti nára lórí ṣọ́ọ̀gù yìí láì jẹ́ kí Yorùbá bọ́ lóko ẹrú Nàìjíríà lórí àwọn àgbàlagbà níjọjọ́ tí wọ́n gbọ́ pé wọ́n lọ àtàkì bàbá wa Sunday Adéyẹmọ tí wọ́n ti wà lórí bẹ́ẹ̀dì tí wọ́n ti gbádùn mọ́ á bí gbogbo àwọn tó wá gbàgbọ́dẹ̀ fún Yorùbá nation á bí wọ́n àdàbí táwọn tí wọ́n ń sọ pé wọ́n gbàgbọ́dẹ̀ lókù àmọ́ tí wọ́n gbàgbọ́dẹ̀ Ọlọ́run Olódùmarè tó wà lókè kìí sílẹ̀ yẹn lábòsí o kìí sílẹ̀ yẹn lábòsí ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ̀ tí ń sọ pé bóun ni tọmọdé ẹ̀ sì ronú tẹ́ ẹ bá ronú pé ọmọdé náà ń bọ̀ wá dàgbà ó yẹ kẹ́ ẹ gbọmọdé náà láàyè
káwọn náà ò ṣe tiwọn torí ìgbà tẹ́yìn náà wà lọ́dọ̀ bíi tọmọdé kò sẹ́nìkan tó ti stop yín. àwọn ọmọdé ẹ fà wọn náà láàyè, ẹ jẹ́ kí wọ́n ráyè sọ̀rọ̀, kí wọ́n lẹ́nu sọ̀rọ̀, ẹ má kó ìbẹ̀rù sí wọn lọ́kàn torí wọ́n ní ọgbọ́n, ọmọdé gbọ́n àgbà gbọ́n, òun la fi dá ilẹ̀ Ifẹ̀. Tí ìfẹ́ bá wà tí ò sí ìjà, tí ìrẹ́pọ̀ wà, kò sí bá ti fẹ́ ṣe gbà. Tí nǹkan bá tẹ̀ wà àbí nǹkan ṣẹlẹ̀, á yanjú ẹ̀ ọ̀tàn síbẹ̀ náà ni. Kí ló wá dé tá a fẹ́ fọmọdé láàyè? Tá a fẹ́ sọ wọ́n di ẹ̀yìn yẹpẹrẹ, a fẹ́ rí mọ́ látàn. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o, kò yẹ kó rí bẹ́ẹ̀ pàápàá, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ fún ọmọdé lọ́wọ́ tiwọn. Tẹ́ ẹ bá fún ọmọdé lọ́wọ́ tiwọn, dandan ni ọmọdé náà fún àgbà lọ́wọ́ tiẹ̀, yóò fún lọ́wọ́ tiẹ̀. Torí ilẹ̀ Yorùbá wọn ò bí ọmọdé kan dáa kó rí àgbà fín, torí pé ọmọlúàbí ni wá. Bí wọ́n bá ti kó ní kálukú nílé ẹ̀, òun yóò ti hùwà tó bá dé ta. Ọmọlúàbí ni wá, a yàtọ̀ síra wa tó wọn ò bí wá lé kankan náà. Ẹ̀kọ́ tó ní kálukú bá ti kọ́ nílé, òun yóò gbé dé ta, òun yóò gbé dé ta, òun yóò jẹ́ kí wọ́n mọ owó èèyàn tí ń ṣe. Tó bá táwọn bàbá àti ẹ̀ bá kọ dánú ilé tó gbẹ̀kọ́ lé, tó bá dé ta ẹ̀kọ́ yẹn yóò wúlò fún. Tó bá dé ta wọ́n máa ń gbé òótọ́ ni wọ́n kọ́, ó ti gbẹ̀kọ́. Àwọn tó bá kọ́ nú ilé tí yóò gbẹ̀kọ́, ìta náà ni wọ́n ti kọ́, ìta ni wọ́n ti mọ̀ pé ilé ò gbẹ̀kọ́, kò gbẹ̀kọ́. Kí ló wá dé? Ẹ̀yin náà ní kí ọmọdé wá, kí ọmọdé kó wá, ọmọdé wá tán ẹ wá fẹ́ rí mọ́ látàn. Tó yẹ kó rí bẹ́ẹ̀? Abẹ́yìn ni àwọ̀ yín ni, ẹ fún ọmọdé láàyè, ẹ fún ọmọdé láàyè. Ẹ jẹ́ káwọn náà sọ, káwọn náà dára tọ́lọ́run fún wọn, káwọn náà ṣe bọ́nà ṣe rán wọn. Táwọn bẹ́ẹ̀ sọ̀tọ̀ Nàìjíríà ní ìsìn, gbogbo àwọn tó jẹ Nàìjíríà president, éèjì wọn ọ̀pọ̀lọpọ̀ wọn nú wọn bóyá ni wọ́n 35 years tí wọ́n fi ń jẹ, tí wọ́n fi ń gun ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ọbásanjọ́ nígbà tó wọ́n gba ìjọba, gbogbo alamọye ọdún tó wà nígbà náà lọ́rùn. Babangida, gbogbo alamọye ọdún tó wà. Ọ̀dọ́ làwọn náà fi ṣe kó tó wọ́n dàgbà nísìnyí, ọ̀dọ́ ni wọ́n fi ṣe kó tó wọ́n dàgbà nísìnyí. Ẹ wá wò bí Nàìjíríà wà nísìnyí, ṣé Nàìjíríà wà dáa? Tó dáa? Ṣé ó kébéku sẹ́yẹ kébí ẹyẹ? Àwọn nǹkan tá a rí náà níta tó pé ìdáná láti àfẹ́ sínú wà Nàìjíríà mọ́. So wá yẹ ká tó wú irú nǹkan tá à ń kọ́, godfatherism àbí kí wọ́n pè é, tá à ń kọ́, godmotherism tá à ń kọ́. So yẹ ká tó gbé délẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká ronú. Ayé ò le, ayé ò le, àwa gangan là mú ayé le. Kí ló dé? Gbogbo àwọn là ṣiṣẹ́ sí ṣọ́ọ̀gù yìí, gbogbo àwọn là ṣe wà láàbùn ṣọ́ọ̀gù yìí. Kò sẹ́nìkan tí ń gbóló ẹnìkan, kò sẹ́nìkan tí ń gbóló ẹnìkan. Ànáwó ànára, ànáwó àlà. Tó wá yẹ kí àwọn kan tó wá mọ kọ̀wọ̀n press àwọn kan. Tó yẹ káwọn àgbààgbà kan tó wá lọ pé àwọn ọmọdé wọn ò jẹ́ ìran kan. Àti ó yẹ kó rí bẹ́ẹ̀ ni, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin àgbàlagbà, àwọn ọmọdé àtòríyìn fín àtìléyìn fín láéláé. Àmọ́ ẹ fún ọmọdé náà lọ́wọ́ tiwọn. Tẹ́ bá fún wọn lọ́wọ́ wọn, dandan ni tẹ̀ nìyẹn. Ẹni abálábà ni bàbá. Ó sì sọ pé tọmọdé bá ń náṣọ bí àgbà, kò lè ní àkísà bí àgbà láéláé. Ẹ má bínú kó mò ń pòwe.
bó ti wà nìyẹn, abẹ́yìn ni àwọ̀ yín ni kò síjà kò síjà kò síjà nǹkan tá a fẹ́ nìyẹn kò síjà o kò síjà àmọ́ ẹ jẹ́ ká fi mọ̀ ṣe ẹ jẹ́ ká fi ìṣọ̀kan ká fi ṣe nǹkan tá à ń ṣe yìí mẹ́ẹ̀ká bá lórí méjì ṣe ti gbọ́ kò ní jù báyìí lọ mo kí rẹ̀ tẹ̀ wò mí ojú tẹ̀ fi wo ojú náà ní fọ́ bẹ́ẹ̀ ni tẹ̀ fi ń gbọ́ mi etí náà wọ́n ní di ọwọ́ tẹ̀ bá mi pín ètò yìí tí ó fi sọ dáadáa ẹni fọwọ́ náà gbọ́mọ sí o èmi ní màá wá bẹ́ẹ̀ náà ni ẹ̀yin olùfẹ́ mi náà ni ìmọ̀ wa bá a ṣe ìjùmọ̀ rẹ̀ àníwá ní tí o bẹ́ẹ̀ ni àníwá wa tì ó kọ́ tẹ̀mí padà Ìbíyẹmí Ọláìtàn ìròyìn mọ̀ sí BME TV show ló ń kí wa ó dìgbà kan náà.